ọjọ́ tá láyé ti dáyé tí ò bá sówe lórin tí ò sówe nílùú kò lè dùn ṣùgbọ́n tí fújì ṣe pààyàn òun ni àfi diplomacy pẹ̀lú ẹ̀ ni. Alangere o, alangere leto, bóyá ló mọ ojú rí. Good morning ladies and gentlemen, hope you feel alright. níbo lẹ dá ń lọ tí òrọ̀kọ̀ tó ń kánjú tí ò lè sọpẹ́ ìgbà fọlọ́run ọba mo sùn láyọ̀ mo jí láyọ̀ ìyọpẹ́ yẹmí. ṣé fújì dẹ̀ ni. wọ́n pe Shina Peter wọ́n pe àwọn Sunny náà wọ́n pe àwọn Òbí bọ̀dá ẹ̀kújọ́ rẹ̀ ń sọ́njọ́ yẹn pé omele táwọn fi gbé jùjú yẹn lárugẹ pé ọ̀dọ̀ ọ̀rẹ́ òun táwọn ti gé nìyẹn ni ọ̀dọ̀ Fancy Ayalamu bẹ́ẹ̀ ni Fuji music nǹkan tó yẹ kí gbogbo music àgbáyé kó máa ṣàdó àwọn oní hip hop Fuji náà ń lù Fuji náà fi kún. mo rántí ń jọ tá à ń kó national fún màjọ ní Ìbàdàn ní D-Rovers tí Alhaji Kollington bá wọn mọ wípé ìwọ Sànlé má jẹ́ ó Sànlé mọ́ ẹkùnrin kan ẹ máa jẹ́ orúkọ tó rẹwà ẹ máa pàwọn sẹ́mọ̀ pàwọn ọmọ ní Fuji ẹ mọ̀ pọ́n nígbà pàwọn nìkan dáhùn lé àmọ́ bíi tó bàbá iná jálá tí ká ń gbà yẹ o. Alhaji Wasiu Ayinde ìgbà tẹ́mi dẹ̀ bí pé ṣé nǹkan tó ń sọ ni pé àwọn kan ti ń kọ Fuji kí Barrister tó ó nínú. Ègún ló ń jà nílé Fuji èpè ló ń jà nílé Fuji. Àwọn ọmọ yẹn ò rí beat agbára wọn ò lè gbé ó ti ṣẹ̀ láti ibì kan wá. ta ló gégùn fún Fuji. Alangere leto, bóyá ló mọ ojú rí. kọ́gbọ́n nínú ojú rí. Alangere leto. ok ní èmi àti Wasiu la parí ìjà Alhaji Sikiru Ayinde Barrister àti Alhaji Kollington. bẹ́ẹ̀ ni bá a dẹ̀ ṣe dé ilé Alhaji Kọ́lá gẹ́gẹ́ bọ́n ṣe mọ́ra wọn inú compound làbá Alhaji Kọ́lá náà wọ́n bá jókòó agbága fáwọn méjèèjì àgbéṣà fáwọn méjèèjì àwọn àlọ́dún olókèrè àrítọ́ náwó síra wọn òní tí wọ́n bá ti bẹ̀rẹ̀ síra wọn wọ́n bá lura wọn dáadáa bọ̀tí ń gbà tó pẹ́ àrítọ́ dìde tán jìmọ̀ra wọn. wow so Wasiu ló ṣe yẹn. oníkàlọ́ bá wọn. ṣe rí àwọn ọ̀tàn kan wà tó yẹ pé mò ń fẹ́ kí àwọn ọmọdé yẹn kán máa ṣe pẹ̀lẹ́ 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 táwa sì máa sọ a máa sọ àwọn ọ̀tàn kan kí everybody kó gbẹ́nu ẹ̀ lọ́wọ́ ìtàn tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ má máa sọ ńgbà tí ẹ yé sọ. Wasiu kópa tó pọ̀ ń diṣẹ́ Fuji. ó kópa tó pọ̀ tó bá pé Fuji mi a bí because ìgbà tẹ́mi dẹ̀ bí pé ṣé nǹkan tó ń sọ ni pé àwọn kan ti ń kọ Fuji kí Barrister tó ó ní no ó ní nǹkan tó ń sọ ní pé látayé Àjísàrè dáyé Ajíwéré kó tó wá dórí Fuji ti sẹ́yìn orí ẹ̀ ṣá lórí ti yí padà ẹ̀rí tàn tó máa proof gbogbo wa ó ń bọ̀. ó sì ń bọ̀. ó ń bọ̀ ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ ni wípé ègún ló ń jà nílé Fuji èpè ló ń jà nílé Fuji. àwọn ọmọ yẹn ò rí beat agbára wọn ò lè gbé agbára wọn ò lè gbé course ni ègún ni ó ti ṣẹ̀ láti ibì kan wá a máa túmọ̀ ẹ̀ tó bá yá olùkọ́ máa fi kú pa wá a ṣàlàyé ẹ̀ ohun tó jẹ́ ká sì máa sọ yìí ni wípé èyí tó bá rí àtúnṣe díẹ̀ ṣe nínú wọn àwọn ọmọ yẹn ò lè rà because nǹkan tó gbá àyàn lọ́rùn mú tó ń tì lọ báyìí ṣe mọ̀ pé kò lè lágbára lórí ẹ̀ ègún yẹn ló gbá wọn lọ́rùn mú ṣùgbọ́n ta ló gégùn fún Fuji. àwọn àgbà Fuji ni ó bẹ̀rẹ̀ látòrí Alhaji Sikiru Ayinde Barrister Alhaji Kollington ti wà láyé ẹjẹ́ àhólẹ̀ àti irúwa irresponsible. ẹ̀yin náà pẹ̀lú ẹ ṣe máa ṣàdírẹ́sì fún gbogbo eléyìí àti Kollington wà jìnnà síra. kò jìnnà nígbà tí màá ra bí kò ṣe yẹn wọn ò bá mi sanwó bí o. but bẹ́ẹ̀ ṣàṣe donílé ń bí. mo ṣe donílẹ̀ nígbà tí mo rí lẹ̀ ń bí àdúgbò ilẹ̀ wa ó yá. alágbàdo ilẹ̀jọ wa. alágbàdo ilẹ̀ wa mo rí lẹ̀ ń bí báyìí ẹ pé ọba tó wà ní ṣáàjì bíi Lambert Taiwo kábíyèsí o. kábíyèsí o. so ó dẹ̀ pé ọba pé òun lòun wà ń bẹ̀ yẹn o. yẹn Kollington. so mo fi sọ pé Kollington sọ pé télọ̀ tí kò bá rí ṣe. ló ń ṣẹgbẹ́. ìtumọ̀ ẹ̀ ni wípé tó bá jẹ́ erí ṣe ó dáa fún yín ni ẹ̀ ní sọ pé nkẹ́gbẹ́jọ. ìgbẹ́ onífújì pátápátá èmi Alhaji General Kollington Àyìnlá gbogbo rádaràda
rédèrèdè tó ń lọ lágbolé fújì mo fẹ́ kí òpin kó dé sí. Gbogbo yín pátápátá ni mo pè, mo dẹ̀ fẹ́ fojú mi gan ní báyìí kí n rí kẹ́yìn náà rí mi ká bẹ́rì gbogbo ẹ̀. wọn lè rí pé yẹn pé. Mo ní kí n sọ fún yín pé ìyàlẹ́nu ló jẹ́ fún mi ní èní ìgbà tí mo gbọ́ pé ibi tí a fẹ́ lò lọ́la ní on the 14th wọ́n ti strike ńbẹ̀. mo bá Alhaji Kollington dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó dà ń pàǹjọ́nu kan wà tó ń gáìdì wọn pé tó bá ṣe pé mítì yẹn wáyé. pistok yẹn. ooo kàtìkìtìkìtìkìtì mo ti ń wo fíìmù tó fẹ́ ṣẹlẹ̀ mẹ́ẹ̀. mo ti ń wo fíìmù àwọn onífújì náà ló ń kọ́ lórí ẹlábúlé òféṣù baálẹ̀ ń tagbó ìyàwó ẹ̀ ń tò gógóró ọmọ wọn ń gbowó òta ọmọ rẹ wo ló wà nínú ìbọn ẹ sọ fún wa náà àhàyà mìnìṣán ẹtù ọta gbóà ọwọ́ kan báyìí ẹyà ọmọ rẹ wo ni. ẹ má sọ títàn tẹ ò mọ ọmọ ló sì kú ìrókò nínú oko èmi mọ Ṣẹ̀fíù kékeré jíjẹlẹ báyìí. Ṣẹ̀fíù Àlàó. Ṣẹ̀fíù yẹn jíjẹlẹ bóyá ló ti tọmọ ọdún 6 tó ti ń kọrin kiri èmi mọ̀ jíjẹlẹ sórin orin Ṣínà Àkànní ní Ṣẹ̀fíù nǹkan ni Pasuma mi ò mọ genesis ẹ̀ but sórin Pasuma jọ orin Òbésèré ni ẹni bá ń tẹ̀lé yẹn àbí tó kọrin bí ẹ̀ sórin Paso sójọ orin Òbésèré sójọ ara wọn ni Ọlọ́run ti dólúkálukú látọ̀run wá. Ṣẹ̀fíù Àlàó never tẹ́nìkan bá sọ yìí pé ó dìde fúnra ẹ̀ ni. Àyìnlá Ọmọwúrà ní àjọṣepọ̀ kankan ni. A close gan pẹ̀lú olóògbé Àyìnlá Ọmọwúrà because EMI ni mo ti iṣẹ́ tí n kọ́ ṣe láyé iṣẹ́ yẹn ní close tó bá yẹ pé ń ṣe àwọn ọmọ ọ̀sìn ni wọ́n á ní rẹ́kọ̀d táwọn ṣe ń gbà yẹn ni Láńgbájá fi release tó fi méèkì ẹ̀ mọ̀ ẹ́ má jẹ́ ń sọ. Wọ́n ń pe producer wa ní Taoreed Adédìgbà a ti ṣe rẹ́kọ̀dù lọ bí ọdún 2 rẹ́kọ̀dù jáde ẹ̀dẹ̀ ti fún wa ní sample gẹ́gẹ́ bí onífújì bẹ́ẹ̀ mi ṣe káwọn tọ́ọ̀gì lọ ka mọ́ nìyẹn. nígbà tó ṣì wà lára yín Taoreed ọmọ Adédìgbà. Rẹ́kọ̀dù yẹn ò jáde. but ṣé rántí nǹkan tẹ kọ́ mẹ́. mo rántí mọ́. Good morning ladies and gentlemen, hope you feel alright. níbo lẹ̀dá ń lọ tí ò rọkọ̀ tó ń kánjú tí ò lè sọpẹ́ ìgbà fọlọ́run ọba mo sùn láyọ̀ mo jí láyọ̀ ìyọpẹ́ yẹmí. ṣé fújì dẹ̀ ni. fújì ni èmi close máa wọn ní jùjú gan. tó dé mo gbé fújì eléyìí yàtọ̀. mo sùn láyọ̀ mo jí láyọ̀ mo wà yín hàn lógo bàbá mo jí lónìí ò mo wá sọpẹ́ o gbogbo ìgbà lọ́pẹ́ yẹ ọ́ o. so èmi ò bóní fújì ṣọ̀rẹ́ much àwọn oníjùjú lọ̀rẹ́ mi oníjùjú tún wá jẹ́ bàbá mi. so rẹ́kọ̀dù yẹn ṣáà jáde lẹ́yìn ọdún 2. kò jáde nígbà tí wọ́n á kó tọ́ọ̀gì lọ́ba létà táwa tí mo wá padà lọ ó wá pọlọ́pàá pé kàn arrest mi. Taoreed Adédìgbà. Alhaji Àyìnlá ló sọ́njọ́ yẹn pé bí wọ́n lẹ kó tọ́ọ̀gì wá bí ẹ̀ kò tí kó tọ́ọ̀gì wá bá padà lẹ́sẹ̀ Alhaji Taoreed ẹ̀ yáfìẹ́ Alhaji Àyìnlá Ọmọwúrà ló gbà mí lọ́wọ́ Adédìgbà ní òjẹ̀ kọ́lọ́pàá ẹ̀dẹ̀ mọ̀ pé owó wà lọ́wọ́ àwọn gbà yẹn bóyá wọn bá lọ tì mí mọ́lé ni so I close pẹ̀lú Ọmọwúrà dáadáa torí EMI lájọ ń ṣe. Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. Mo pass through many fire. in this profession. Yes látọwọ́ àwọn ẹlẹgbẹ́ wa but gẹ́gẹ́ bí ẹ̀sìn mi èmi ò nígbàgbọ́ pé nìkan ń ṣe mí. Ṣẹ̀fíù Àlàó kọrin kan mo ti máa ń sọ ti pẹ́ ó ló pẹ́ kóhun tó mọ̀ pé orí òun ló ń ṣe òun. bẹ́ẹ̀ni òun ti ṣiṣẹ́ oríṣiríṣi. ṣebí inú igbó ejò olóró ṣebí bẹ́ẹ̀ ni jàpá gbé dàgbà àbí Ọlọ́run ò tí ì yànyàn ni wọ́n sọ pé ẹnìkan Alhaji Ìlọrí Wàbí Ìlọrí wọn ló ní Barrister gbọ́ léwu lórí Ọlọ́run ò sí lọ́dọ̀ ẹ̀. níbo làwọn Alhaji Barrister wà tí wà sófin gúrò bọ́nà wà ṣé wọ́n fẹ́ kó rí bẹ́ẹ̀. mo rántí pé onífújì kan kọrin kan ó tún lọ olòṣì wọn retí ẹ̀ lẹ́wọ̀n ó tún lọ. ọmọ ìyá Àsùwàní
ta lórí yẹn ń bá wí, ta ló kọ, ta lórí yẹn ń bá wí. Fancy ayé làwọn láti ìgbà tí Barrister ti kú Bẹ́ẹ̀. kí ló dé tó ní fújì tuntun kankan ò dìde tuntun. àwọn oní hip hop yẹn ara wa náà ti dìde, àwọn tó ń wòye pé field yẹn hot, ṣe rí Fuji music tọ́lọ́run dá látọ̀run wá ni. ṣe rí àwọn oníjùjú wọ́n yàtọ̀ sí àwa díẹ̀, ó tiẹ̀ ó ju díẹ̀ lọ. mo witness nǹkan kan, ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn oníjùjú náà rí, àwọn oníjùjú máfolúkù ó dà pé Kúnlé Òpíò ní chairman ọ̀wọ́ rẹ̀ fangba ẹ̀mí mọ́ champion Kúnlé Òpíò wọ́n ń ṣe àwọn ètò kan, àwọn ẹgbẹ́ wọn yẹn bá a ṣe ń rìkọ́dù yìí náà gbé kámẹ́rà sílẹ̀, wọ́n wá ń pe àwọn ọ̀gá olórin, wọ́n pe Shina Peter, wọ́n pe Dayọ̀ Kújọrẹ̀, báwo lẹ ṣe méèkì ẹ̀, wọ́n lẹ̀ ń ṣoògùn, wọ́n ní kinní kan, wọ́n ní kinní kan, wọ́n ń gba ọ̀rọ̀ wọn sílẹ̀, báwo lẹ ṣe méèkì ẹ̀. mo bẹ̀bẹ̀ pé interview ọjọ́ yẹn kàn tẹ̀ jẹ́ ń rí, wọn ò release ẹ̀ síta, àdẹ̀rí bóyá ó wà láàrin wọn ṣáà fi ń kẹ́kọ̀ọ́, wọ́n fi ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́. Dayọ̀ Kújọrẹ̀ sọ níjọ́ yẹn pé ọ̀rẹ́ òun, torí ó sponsor mi wọlé, mo láǹfààní, wọ́n ní kàn fi mí lẹ̀ ni mo fi ń sọ èyí tí mo ń sọ ẹ̀. gbogbo àwọn oníjùjú yẹn náà Òpíò Gádàmà jẹ́rìí sọ̀rọ̀ tán àti gbogbo oníjùjú tó belong sí, wọ́n pe Shina Peter, wọ́n pe àwọn Sànnì náà, wọ́n pe àwọn Òbí. But Dayọ̀ Kújọrẹ̀ ń sọ́njọ́ yẹn pé omele táwọn fi gbé jùjú yẹn lárugẹ pé ọ̀dọ̀ ọ̀rẹ́ òun táwọn ti gé nìyẹn ni, ọ̀dọ̀ Fancy Ayé Àlàmú. bẹ́ẹ̀ ni gbogbo oníjùjú. èmi dẹ̀ kọrin kan tẹ́mi ò mọ̀ yí pé ọ̀rẹ́ mi wá kóòtù mi níjọ́ yẹn pé pàlàjì ló dẹ̀ jókòó tó ń sọ lójú, wọ́n dẹ̀ tún fi bú àwọn, èmi ò dẹ̀ mí ní ẹ̀ngbà tẹ́mi kọrin yẹn pé orin Fuji, ìlú Fuji náà tún fi gbé jùjú lárugẹ, jùjú òde ìwòyí, èmi kọ́ nú rẹ́kọ̀dù mi kan, èmi ò mí ní ẹ̀, but ọ̀rẹ́ mi kóòtù mi pé àwọn ni mo bàbí kẹ́ ẹ̀ máa wo bórin ṣe máa ń lọ nìyẹn o. ṣe rí Fuji, ẹ rí i pé ibi tí Fuji ti ń bọ̀ tó dẹ̀ ti dìde, whatever you want to, ìlú tó fẹ́ lù lẹ́nìí tó bá lùlù Fuji kò sọ̀rọ̀ bẹ́ẹ̀, tó bá lùlù Fuji sórin gbà burú gbà gbò gbà Fuji nínú gospel Islam, táwọn kan bá tẹ̀ láwọn kan Islam, kí ni ìyàtọ̀ between Islam. but Tọ́pẹ́ Àlàbí ò ń lu Fuji o. kò lu Fuji. Tọ́pẹ́ Àlàbí. àwọn olórin kan wà tí mo like gan, like Bàbá Àrà, like Tọ́pẹ́ Àlàbí. máa ń fẹ́ kó kọrin whatever, a ò lè dọ́gba, but show your talent. bẹ́ẹ̀ nìkan bá lóhun aláṣàkáṣà kó jẹ́ ká máa ṣàkáṣà òun. inú àwọn èèyàn wa kan wọ́n ń pè ní Gbógeráyè, tó o bá lò fẹ́ kọ ṣàjẹ, níbo ló ti fẹ́ mú ṣàjẹ tiẹ̀ wá, tó o bá ti dọ́dọ̀ Gbóge, go and sit down. òun lọ́yẹ̀ kan máa pè ní olórí àwọn ṣàjẹ, tá a bá fẹ́ fi jọba ń sìnká, king of ṣàjẹ. Òbésèré àṣàkáṣà ló ń kọ, kì í ṣe ṣàjẹ. ok Àlàbí kọrin kan mo rẹ́rìn títí Pasuma, ó ní wọ́n lálàbí òun ò lè kọrin, ó ní wọ́n ní òun ò mórin kọ, ó ní ṣé búrẹ́dì lòun ń tà tó ń fi di star ni. kò síjọ́ tí mo rántí orin yẹn máa kàn dá rẹ́rìn bàbá question burúkú ni o, tí mo fi di star ni, mi ò mórin kọ àbí, but I'm a star today. ṣé n get the point to me. ṣe rí Fuji music, nǹkan tó yẹ kí gbogbo music àgbáyé kó máa ṣàdó. àwọn oní hip hop tán rí i pé fíìdì yẹn gbóná, ìyẹn tó ń pè Fuji yẹn ló ń ṣe sọ orúkọ, ṣé kìí ṣe hip hop, Fuji náà lù, Fuji náà fi kún. mo like Bàbá Àrà, Tọ́pẹ́ Àlàbí mo like orin yẹn gan, ẹ máa ń like bó ṣe mu, ṣe create orin yẹn máa ń wọ̀ ọ̀yàn lọ. níjọ́ tí bàbá mi King Sunny Adé tó ń ṣe 70, táwọn gospel artist tó ń celebrate wọn, àti ń gbọ́ music, nígbà tí Tọ́pẹ́ Àlàbí tó gun stage, ọpọlọ mi come normal. ó tẹ̀kì gbogbo ẹ̀ dáhùn. bí music ṣe dà láyé ìsinsìn, orin tó bá jẹ́ ìlú ló fẹ́ máa lù fún wa jẹ́ àmọ́ ẹ lè gbọ́ ohun tó lórin ń sọ much.
débi pé máa mọ pronunciation ẹ̀ ìlù wa ti borí orin á wà ní under ìlù gbogbo àkànbá gbàgbà kò sí so the message is not pass. Mo ti ní ẹ má kàn mí kẹ́kẹ́ o portable ẹni bá láṣọ kò ń faṣọ aláṣọ yá o ẹni bá ní irú igbá kò ń fọ́ igbá portable Ọlọ́run ti dá ẹ ní star látọ̀run wá ìràwọ̀ ni ẹ́ ológo ọmọ ni ẹ́ ṣùgbọ́n ayé wa o ṣe rí àwọn blogger kí wọ́n ti máa ń pè wọ́n ẹ kàn rẹ́ lòmíì a kàn sọ̀rọ̀ sọ́ba Ọọ̀ni of Ifẹ̀ kíní kan wọ́n kàn sọ̀rọ̀ sọ́ba anyhow kò rí bẹ́ẹ̀ o ìtọ́dùn méjì tó bá jẹ́ òyìnbó ni wọ́n tó ń fòyìnbó sọ̀rọ̀ sọ́ba nílẹ̀ Yorùbá but ó gbọ́ Yorùbá ló ń sọ ó wá ń fi òun sọ̀rọ̀ sọ́ba kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o má sọ̀rọ̀ sọ́ba má kọlọ lọ́hùn àwọn tán bá ní alàgbà má sọ̀rọ̀ sí àwọn authority. Bàbá nígbà yẹn lágboolé fújì ṣé ẹ̀yin onífújì sí ní tẹlifíṣàn program rí tẹ́ tí ń play ṣàtàwọn olórin màmí tó ń play fáwọn ní tẹlifíṣàn kankan tó ń ṣó. nígbà yẹn a máa ń lọ play lórí tẹlifíṣàn tó máa show ẹ̀ wọ́n máa ń sanwó fún wa a máa ń lọ sí rédíò náà wọ́n máa ń sanwó fún wa so ṣùgbọ́n nígbà tó yá níjọ́ tá a bá lọ náà máa ń sanwó yẹn fún wa ọ̀tí nígbà tó yá tá a bá lọ ṣiṣẹ́ ó lè jọ́sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì náà ṣe máa sanwó nígbà tó yá tá a bá ń dà wọn láwọn kìnnìkan ẹ̀ẹ́kan wa tá a bá ti gbowó yẹn àyọnú ẹ̀ fún wọn ó dé stage kan wá ń jẹ́ ká mọ̀ wípé àwọn sàn ní àwọn òbí wọn wọ́n á dà wọn láàmú owó tí àwọn akànnì káwọn máa mú owó yẹn táwa náà bá ti gbowó ń bá yàwó ò tí ì lágbára láti pé ẹ máa mú gbogbo ẹ̀ àdá méjì nígbà tó yá àwọn ọ̀gá gbọ́ lókè àwọn ọ̀gá wa ní artist tí ò bá lè play láì má gbowó so pé kó má wàá play mọ́ bí tá a ti bẹ̀rẹ̀ play ọ̀fẹ́ nìyẹn gbúrúgbúrú nígbà tó yá ó di lọ́bì ó di ká máa bẹ̀bẹ̀ nígbà tó yá kí la fi ń ṣe fún gbogbo ẹ̀ náà tiẹ̀ ti wá cancel ayé ti dáyé social media ń sìn wọ́n pè wọ́n máa ń ṣeré kan gbà yẹn tó ń pè ní Barbie show àwọn sàn ní gbogbo wọn náà máa tí gbogbo èèyàn máa wò wọ́n so irú yẹn kò sí mọ́ ń sìn tá a bá rí àwọn èèyàn tó ń sì lè gbé nǹkan yẹn dìde tẹ́lẹ̀rí àṣeré live tó máa tí ì ṣe pé ó fẹ́ kìyàn tó máa perform bí concert tó máa ṣeré gan-an tó máa wò ó. wọ́n ṣe Fuji festival lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà. Fuji festival. Lagos State. bẹ́ẹ̀ni sí bẹ́ẹ̀ ni. mo wà ń bẹ̀. okay. But at the same time Fuji festival lè ráyè olórin mélòó ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. Thousands of Fuji artists. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà. inú àwọn chẹ́mi kan tó wà lọ́nà. ayé àlàmú tí gbórin dòde ẹ̀dìdì ẹ̀ bí ṣùgbọ́n jiná tábàdà sódò bá dẹ̀gùn adìyàn. èmi ní Fuji prophet wòlíì fún gbogbo ní Fuji tọ́lọ́run rán wá kó wá sàsọtẹ́lẹ̀ fún gbogbo ní Fuji àtàwọn tó ń fẹ́ wá o iṣẹ́ tó lùwà rán mi màmá rẹ o máa jẹ faraye. I'm a prophet. olórin kan sọ̀rọ̀ kan jọ sí but bó ṣe gbé kalẹ̀ wáyà tọ̀tọ̀ wèrè ò lè tán lè Fuji sẹ́ ẹ̀ ọjọ́ náà fi ṣe foundation kò lè tán. ṣé tírí lẹ́dà ṣé o ti ń jẹun láàrin àwọn òsìn tí ò bá sí wàhálà yẹn
kò lè come up. ṣùgbọ́n kan ṣo tí n fẹ́ sọ ni wípé bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ẹ̀ àtẹnikẹ́ni tó bá jù ní lọ. ẹ gbọ́ ìgbà táwa wà nílé kéwú tá a kéwú gbogbo àfa pátá tó gba ọ̀dọ̀ ẹ̀ kọjá àfa ẹ̀ ni ìbáàjẹ́ bísímìláì kan ló kọ ẹ̀ àfa ẹ̀ ni. ìgbà tí ìyà bá ń jẹ̀dá kiri bóyá òdọ́dọ̀ pásítọ̀ kan ní lórúkọ Jésù á dáa fún ẹ láyéláyé bàbá ẹ̀ ni torí òun mọ́bí tọ́lọ́run ti ṣàmì sọ̀rọ̀ ẹ̀ níjọ́ tó bá ti gbé gìgísẹ̀ sí orí irun ẹ̀ wàhálà ni o wàhálà ni o ṣe rí tó ń pè lẹ́gùn tó ń pè lépè iná ẹ̀ kì í kú o ó lágbára gan òun ló ń ja fújì lọ́wọ́lọ́wọ́ yìí níbo la ti ń bọ̀ níbo la wà gan níbo la ń lọ. àná kí n fàsìkò yìí kí n fi appeal sí Alhaji Kollington Àyìnlá àti Wàsíù ọ̀bọ̀n ọ̀rọ̀ sì ń bọ̀ mo ti máa sọ̀rọ̀ yes mo ti máa sọ̀rọ̀ agbára Ọlọ́run. torí àwọn tí ò mọ̀ tán wọ́n ń sọ̀tàn ọmọ mi ò mọ nǹkan tó ń pè wéré àní àwọn náà jí wéré kí ni wọ́n ń pè wéré gan kí ni wọ́n ń pè ní sáàrì wéré ti ó ní yí àti wéré ti tán tí òsùn tó jẹ́ bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yin tẹ́ wá come up lẹ́yìn ìgbà yẹn lẹ́ ń sọ pé ẹ jí sáàrì ẹ jí wéré màá rọ̀ wọ́n Kollington àti Wàsíù màá rọ̀ wọ́n ètùtù tó yẹ kán ṣe kán lọ ṣe kò sí àyè fún àtúnṣe mọ́ bí kò ṣe ètùtù. tí Kollington bá kọ̀ láti ṣètùtù yẹn Wàsíù sì lè rí làjì ṣe. wọn ò ní ṣe. ẹ̀bọ̀ kí ló dé tán lè ṣe. wọn ò ní ṣe torí ègún yẹn ni torí èpè yẹn ni wọn ò ní ṣe wọn ṣe lè ṣe. ẹni tó ń mutí tó ń já sí kọ́tà tàbí ó mu gbó máa ń ṣe bí wèrè ó máa ń jà tó bá ti mú gbó ẹ̀ tán ẹ wá pè é pé igbó tó ń mu yìí ó fi ń hùwà kí wà bọ́ ọtí tó ń mu tó ń já sí kọ́tà yìí kò dáa ṣó máa gbà kò ní í gbà nítorí pé ibẹ̀ lègún ẹ̀ wà ibi tẹ́gún ẹ̀ wà nìyẹn pé inú ọtí yẹn ló máa mu tó máa jánà mọ́ mọ́tò lẹ́nu jọ kan igbó yẹn ló máa mu ló máa lọ fọ́ ẹnìkan tí wọ́n ń gbá létí ló máa gbá lọ́hùn létí látara ẹ̀ ló bá tán láyé ẹ̀ bá tíà tọmọtọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo ti bọ́tún àtòsí sọ̀rọ̀ wòlíì ti jíṣẹ́ fún wọn. ó wá kù sí wọn lọ́wọ́ kí wàá lọ́jọ́ iwájú fújì tán bá yanjú gbogbo ọ̀rọ̀ kó mi ló bẹ́ẹ̀. bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí. ọmọ àlè ní Yorùbá Haúsá Yíbò Yorùbá gangan lọmọ àlè. Yorùbá is a bastard. I'm repeating it. Yorùbá is a bastard. Àṣà Yorùbá ti kú. ẹ̀yin ẹ wò tẹ́ bá lọ síbi márèjì lónìí. mo wà níbi tí bàbá mi ti ń ṣeré ńjọ́ kan King Sunny Adé. nígbà tí ìyàwó fẹ́ jó wọlé wọ́n lu kíní hip hop ní ilẹ̀ Yorùbá. now ibi tí Yorùbá ti ń yọ ọmọ àlèbọ ni mo ń sọ yìí o mi kàn lè ṣe dédé torí mo ti búra mi mọ́ o ọmọ tó ní àgbájọ òun ògbọ́n ó ti bú bàbá ẹ̀ mọ́ o. now nígbà tó jẹ́ pé àwọn ọmọ náà ń pàṣẹ fún bàbá ń sìn bàbá ò pàṣẹ fọmọ mọ́ ọmọ Yorùbá mélòó ló gbọ́ Yorùbá ń sìn ìdílé ọba lèmi ti wá mò ń jẹ́ káwọn ọmọ mi mọ̀ pé ẹ jẹ́ káwọn ọmọ yín gbọ́ Yorùbá o a lè sọ lọ́la o tọ́ba bá kàn wọ́n o ò lè lọ fòyìnbó bá àwọn ìyá yẹn àtàwọn bàbá yẹn sọ̀rọ̀ never never wàá bá wọn sọ̀rọ̀ tán gbọ́ Yorùbá lọ́mọ àlè àṣà Yorùbá ti kú ó ti kú now mo sọ lẹ́ẹ̀kan pé àwọn bàbá tiwa wọn máa sọ wípé Yusuf Ọlátúnjí kọrin báyìí Ẹ̀sàká kọrin báyìí now nísìnyí ó ní bí wọ́n ṣe ń kì wá látijọ́ torí wa máa ń wú ókè tí wọ́n bá ń ṣe patínsì ẹ rí àwọn ìyá arúgbó british ṣé jó bàbá ẹ̀ tí bàbá ẹ̀ jó ṣe àní kí wọ́n má ṣọ̀làjú but ǹjẹ́ ó yẹ kí ọ̀làjú kó àṣà wa lọ òyìnbó ò lajú débi kí
wọ́n gbà ṣá wọn. kàn gbà ṣá wọn o. ẹ bá dé Mẹ́kà lénìí ó ní nǹkan tó lè ṣe, Bẹ́ẹ̀ni. bó dé Jerusalem lénìí àwa la máa ń gbé nǹkan ní nǹkan ju bó ṣe yẹ lọ. àfẹ́ kàn mọ̀ yìí pé àtìlájú gbogbo àwọn oúnjẹ tó máa fa jẹ̀díjẹ̀dí àwọn náà fẹ́ jẹ́ ká lè mọ̀ yìí pé olóyìnbó ni wá. so ìdí èyí bí àpàlà sákárà wọ́n ní fáǹsì tiwọn fújì náà ní fáǹsì tiẹ̀ tí Yorùbá ò bá ń ṣọmú àlè nísìnyí ẹ̀yin ẹ lọ sí patí níbi tí kò ṣe pọ́n pelére mísìkì yóò náà play mbẹ́. ṣé mísìkì tó ń play mbẹ́ yẹn kí lẹ̀kọ́ tó kọ́ àwọn ọmọ wọn tí àwọn ọmọ wa tí wọ́n bá yẹ̀yà ẹ má jẹ́ abínú náà because ẹ̀kọ́ wo lẹ́yìn fi kọ́ ọmọ yín láti inú ilé. wàhálà náà dẹ̀ ń dé. nígbà tí àwa ń grow nínú iṣẹ́ music àwọn àgbàlagbà tó ń bá wa sọ̀rọ̀ wọ́n ní nǹkan kan ṣó ẹ má kẹfà kọrin kẹ dárúkọ ẹ olórin tó bá kọrin dárúkọ ẹ kí ni wọ́n ní a gbọ́dọ̀ dárúkọ ká pé private obìnrin a gbọ́dọ̀ kọrin dárúkọ ẹ. wọ́n ní gidi náà fún àwọn àgbàlagbà ẹ má dárúkọ ẹ ṣé bóun la ti fi ń ṣeré ẹnu ẹ la wà ẹnu ẹ la wà yóò tápàtápà ẹnu ìrànà bàbò olórin ẹ la wà ẹnu ẹ la wà. so olórin lẹ́yìn náà ẹ máa compose o. lára ohun tí mo ti ń ẹ ń compose ẹ ti ń compose mo ti rí symptom kí ni yẹn pé torí kan bá wá ẹ wo pé ibi báyìí ló ti wá. iṣẹ́ mi ni. Àǹgẹ̀rẹ̀ lètò ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí aláǹgẹ̀rẹ̀ lètò. normally njọ́ ta láyé ti dáyé tí ò bá sówe lórin tí ò sówe nílùú kò lè dùn. kò lè dùn. ṣùgbọ́n tí fújì ṣe pààyàn òun ni. ó ṣe pààyàn. ó ṣe pààyàn òun ni. àfi diplomacy pẹ̀lú ẹ̀ ni àwọn bàbá wa àwọn King Sunny Adé àwọn Obey and so on wọ́n sì ń kọrin wọ́n ń pèwé dọ́là but wọn ò bá àyàn kan wí but fújì ẹ̀yẹn wòye tó ń lọ lẹ́nu jẹ́ gbùrùgbàrà ṣé tó bá jẹ́ wípé ètò wà ṣé kò yẹ kán Táyé Currency àti Pasuma ṣé ò yẹ kárẹ́ni tó máa pè wọ́n but ìwọ tó fẹ́ pè wọ́n ta ni ẹ́ wọ́n lè pè wọ́n ẹni máa sòfin fìlànlé ògbóni akọ́ṣí torí ẹ̀ ni ẹjọ́ máa ṣí fìlà wà akọ́ṣí torí ẹ̀ lẹ̀ wọ́n rin fìlà tiẹ̀ mọ́ rí ẹjẹ́ ká máa ṣí fìlà nù léyìí o níbo kò sí àṣẹ kankan. nígbà tó jọ́wọ́ àwọn bàbá ló ti yẹ ọmọ ní Wàsíù náà gbà tí ó bá tiẹ̀ ló ń fẹ́ ṣe foundation léyìn ní kankéré bó ṣe ń po òkúta yẹn pọ̀ ni wọ́n ń gé irin tó fẹ́ fi cast bó ṣe tún dirin míì náà ń da yọ̀ sínú òkúta tó ń pò nígbà òun náà bá kàn rí pé kíní yìí ò kò ṣe gbọ́ bá yà kàn gbé jù lẹ́ni ẹ má kó bá mi. tọmọ yín kan bá lóun fẹ́ kọ fújì báyìí kọ. fújì. ọmọ yín kan ní bàbá mi iṣẹ́ yín ìṣe kò gbọ́dọ̀ parun fẹ́. ọmọ mi ò lè fẹ́nu ẹ̀ sọ fún mi pé òun fẹ́ kọ fújì. kí ló dé. bó ṣe jẹ́ ni talent ó máa ń ṣó ara ẹ̀ ni tó bá ṣó talent orin bóun fẹ́ kọrin wẹ̀ tí n bá rí i pé ó lẹ́bùn yẹn ẹjọ́ fèsì ẹ̀ tó bá ní fújì ló fẹ́ kọ ẹ̀yìn tí síkò náà go ahead. gbogbo táyì ti fèsì ńkọ́. a jẹ́ kó mọ̀. bọ̀ gbogbo òrè tẹ́yìn rìn gbà yẹn kọ́ tẹ̀sí wádìí prophet. irinwó tí ò bá sọ́lọ́hún kò yẹn wà láyé àwọn náà mọ iye bájínátù táwọn yìn fún mi wọ́n mọ iye ìbọn tó yìn fún mi. nínú ilé fújì. ẹ tó yìnbọn fúnra yín ni. alàgbà ẹ máa wẹnu yín o. bọ́ǹbù wà ń bẹ̀ tó jẹ́ gbúlà tó bá gbọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti parẹ́ but fẹ́ǹsì mi kéde fẹ́ǹsì ògiri mi yìí ni mo ń sọ fún yín fẹ́ǹsì mi electric wire nígbà tí mo mọ̀ pọ̀ lọ́hùn ò tí ì kú kò dẹ̀ lè kú nínú ayé yìí nígbà pé rí bàbá performance ńkọ́ torí station yẹn mo tẹ́ bá mo ṣì wà kákàràkà eléyìí tí mo ń sọ lónìí mo ṣì máa sọ̀rọ̀ ó kù díẹ̀ ìbẹ̀ láti sọ pé ńgbà báyìí rẹ́kọ̀dù báyìí déètì báyìí
ẹni tó ṣe record by date by kí ni ẹ fi wá mọ̀ yìí pé ìyàtọ̀ wà ọ̀pọ̀lọpọ̀ ló ń parọ́ tó fàjà ohun àti lágbájá ni tó dẹ̀ jẹ́ kò rí bẹ́ẹ̀ àwa sọ pé ohun tẹ́ ẹ sọ pé fàjà yín kọ́ ló fàjà yín o ohun tó fàjà yín lélẹ̀ ohun tó bó ṣe ṣẹlẹ̀. Obesere bọ́ọ̀lù original African Fuji Michael Jackson ló kọ́la èmi nìyẹn. South African Fuji Michael Jackson tèmi bá kọ́la Michael Jackson tiẹ̀ ṣógbóyìnbó. Barrister ó ní ẹṣin tó ṣíwájú ti ṣíwájú náà o èyí tó ń bọ̀ lẹ́yìn kó máa múra afẹ́ bá ti wájú bẹ́ẹ̀ ni tẹ̀yìn náà ò gbọ́ dọ̀ba Ọlọ́run ló ń pín mo mọ̀ ọ́ kọ́kọ́ mo mọ̀ ọ́ ṣe kọ́ ṣe bí èèyàn ní Michael Jackson òòṣà Fuji ló ń rò wọ́n òòṣà Fuji kí ni wọ́n ń dù jẹ́ kí mi wá fi kún fún wọn Michael Jackson sọmọ Nàìjíríà ni àwọn ọmọ àlè ni wọ́n nìyẹn ó ti parí. Jackson lọ́wọ́ yẹn níbo. Aláàjì Fancy ayé àlàmúlẹ̀ tí ń gbádùn wọ́n sì ń lo òdèrè dáadáa a ti wà lásìkò àwẹ̀ báyìí torí ẹ lè ní event tẹ fẹ́ ṣe immediately after àwẹ̀ abẹ́ fẹ́ ṣe ṣó kò síbi tí bàbá ò lè kọrin dé o. Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. Ó dẹ̀ sì wà ń bẹ̀ band boys gbogbo wọn sì pé sẹpẹ́sẹpẹ́ gbogbo nǹkan ló wà nílẹ̀ wọ́n fẹ́ fún wa lẹ́rọ ìbánisọ̀rọ̀ wọn báyìí ẹgbàá oníká tún máa rí ti rẹ́kọ̀dù tuntun. Mo wà studio lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run á ṣe ní rọrùn sá. Ẹ bá fún àwọn olólùfẹ́ yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pé bàbá wa Fancy ayé àlà bóyá ẹ̀yin tẹ́ ti rí wọn ti pẹ́ bóyá ẹ fẹ́ gbére fún wọn tàbí ẹ̀yin kan tẹ́ ti gbúrò bàbá ti pẹ́ tàbí ẹ fẹ́ gbé àwọn iṣẹ́ fún wọn ẹ̀yin fẹ́ ṣọjọ́ òbí náà ẹ lè sanwó fún wọn wọ́n á ṣe orin fún ẹ ṣáà ń ṣe gbogbo yẹn náà. Lágbára Ọlọ́run. Oríkì gbogbo ẹlẹ́kan máa fún wọn bàbá ẹ fún wọn. débẹ̀ nọ́mbà mi tẹ̀tùmọ̀ tẹ́lẹ̀ ní 08033010697. lẹ́ẹ̀kan sí sá. 08033010697. nọ́mbà tẹ́lẹ̀ pé bàbá náà sí ni ẹ ṣe gan owó ẹni tẹ́ tí ń wo ètò yìí látàárọ̀ ètò yín náà ní ètò Katsina àti Sugar Langere ètò tó nífẹ̀ẹ́ gbogbo onífújì pátá tá a sì ń jáde láti ìletò kan sí ìletò kan láti máa gbọ́ ìrírí onífújì kan àti àwọn ẹ̀kọ́ àti ìrìn àjò tí wọ́n rìn bàbá kí wàá ní àṣírí yín títí dòní torí ẹ sọ ti ẹ láwọn oníjùjú kóra wọn jọ wọ́n ṣàṣeyè ọ̀nà wo lẹ́yìn náà gbégbà ìmọ̀ràn wo lẹ fẹ́ fún onífújì kípa. àṣírí mi ni pé kò ń ṣe onífújì nìkan kò ń ṣe olórin nìkan anybody ẹ jẹ́ á gbà pé Ọlọ́run ni Ọlọ́run gbogbo wa ẹ̀dákẹ́dà nílé ayé àbára wa ń bi tá a wà ní kò sẹ́ni tó lè sọ pé agbára òun ló gbóhun débí ẹni lówó bára ẹnu owó ni ẹni bó bá lò ṣoògùn kan oṣù sábàbí ni ẹ jẹ́ àtàn sára Ọlọ́run. nígbà tí Tinubu ṣe dórí àga mo kọ lẹ́tà mo sẹ́ndì ẹ̀ sí Aláké bá a ṣe ń pàkúrọ̀ jẹ̀kọ́ tó 10,000 mo fi gbé mo ní kí Tinubu declare ọjọ́ kan fún gbogbo Nàìjíríà stay indoor ká fi gbàwẹ̀ tán bá ṣe é ní kí ló ná wa but ta ló ń sọ̀rọ̀ náà wò pé who is he ngbà táwọn wòlíì ńláńlá àwọn àfáà ńláńlá àwọn bàbá aláwo ńláńlá tán ti mọ̀ mo kàn lè kọ lẹ́tà yẹn ni pé do it tó bá yẹ pé bí Tinubu kó declare ọjọ́ kan ní gbogbo Nàìjíríà stay indoor àwẹ̀ àtàdúrà ọjọ́ kan kóun náà gbà àwẹ̀ for that day kó gbà ń dọ̀bálẹ̀ fọlọ́run àwọn tó máa ṣe àṣe ọ̀pọ̀ lápè díẹ̀ láòrí ìwọ tó o bá wà léńjọ́ yẹn tó o bá ṣe o lè fi Nàìjíríà rí láyàjọ́ ọjọ́ yẹn tó o bá rí wàá mọ̀ pọ̀lọ́run wà Ọlọ́run pàápàá á ti súnmọ́ tòsí nítorí gbogbo àwọn èèkàn wà ń lù yìí àwọn ìránṣẹ́ Ọlọ́run wà àwọn wòlíì wà wọ́n ti ríran gbogbo yẹn but mo kọ ní lẹ́tà DHL mo fi gbé through Aláké ẹ fún bàbá wa o kọ́ declare àwẹ̀ ọjọ́ kan wọn ò ní rọ́rọ̀ rúwa yìí Douglas bá ń bá wọn ní Fújì sọ̀rọ̀ wọ́n máa gapá Ọlọ́run ló wò mí sàn Ọlọ́run ló wà pẹ̀lú mi òun náà ló dẹ̀ ṣì wà pẹ̀lú mi. ó dẹ̀ máa pẹ̀lú yín títí ayé ẹ jọ fẹ́ kẹ́ bá mi pe bàbá fún eré ńlá tàbí ẹ̀yin tẹ́ ti rí wọn ti pẹ́ ẹ fẹ́ gbéṣẹ́ fún wọn tàbí inú yín dùn láti kàn mú ṣe nǹkan kan tó wù yín fún bàbá ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan. God bless you. Ọdún lórúkọ mẹ́rin Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ọ́.